A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ti júwe ilé fún gbogbo àwọn kọmíṣánná àti onípò gíga tí wọ́n sìn lábẹ́ ìṣèjọba rẹ̀. Ìpinnu yìí wáyé gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi léde ní ìlú Port Harcourt nírọ̀lẹ́ àná láti ọwọ́ akọ̀wé àgbà fún gómìnà Nelson Chukwudi wípé ìgbésẹ̀ yìí di mímúṣẹ ní kíákíá with immediate effect gẹ́gẹ́ bí ó ti tẹ̀lé ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ tí ó wáyé láìpẹ́ yìí níbi ayẹyẹ láti fi sààmì ọdún karùndínláàádọ́rin òmìnira Nàìjíríà tí ó wáyé ní ilé ìjọba ìlú Port Harcourt ni gómìnà ti dúpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ tí iṣẹ́ wọn parí fún ìgbìyànjú wọn sí ìdàgbàsókè ìpínlẹ̀ láti bí ọdún méjì. Gómìnà yànnàná pàtàkì òmìnira Nàìjíríà bí ó ti ké sí ọmọ orílẹ̀-èdè kí wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ààrẹ láti kọ́ orílẹ̀-èdè tí yóò wà ní ìrọ̀rùn kí ó lè ní àṣeyọrí àti ọjọ́ iwájú rere fún gbogbo ènìyàn. Láfikún ni gómìnà fìdí ẹ̀ múlẹ̀ àfojúsùn rẹ̀ láti sin ìpínlẹ̀ pẹ̀lú agbára ọ̀tun bí ó ti ń fi ìmoore hàn sí àwọn ará ìpínlẹ̀ Rivers fún àtìlẹ́yìn wọn tí ó sì ń kí gbogbo ọmọ orílẹ̀-èdè kú oríire ayẹyẹ ọdún òmìnira. Èyí ń wáyé bí ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àbújá ṣe dá ẹ̀sùn tí wọ́n pè tako ààrẹ Bọ́lá Tinubu nù látàrí bí ó ṣe kéde ìlú òfararọ ní ọjọ́ 18 oṣù kẹta ọdún 2025 ní ìpínlẹ̀ Rivers. Adájọ́ James Omotosho ni ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀sùn tí Belema Briggs àti àwọn mẹ́rin mìíràn pè tako ìkéde ààrẹ kò ní agbára lábẹ́ òfin láti pe irúfẹ́ ẹ̀sùn bẹ́ẹ̀. Nínú oṣù kẹta ni Tinubu kéde ìlú òfararọ bí ó ti júwe ilé fún gómìnà Fubara, igbákejì rẹ̀ Ngozi Odu àti àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ fún oṣù 6. Lẹ́yìn èyí ni Tinubu yan alákòóso tí ó gba ìṣàkóso fún oṣù 6. Ìgbésẹ̀ ààrẹ yìí bí àwọn kan nínú ni wọ́n fi gba ilé-ẹjọ́ lọ. Wọ́n fi ẹ̀sùn kan ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, alákòóso ìpínlẹ̀ Rivers Vice Admiral Ibokete Ibas àti àwọn 3 mìíràn bí wọ́n ti ní kí ilé-ẹjọ́ bá wọn fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ kò ní agbára àti júwe ilé fún Fubara àti àwọn yòókù. Bákan náà ni wọ́n fẹ́ kí ilé-ẹjọ́ kéde wípé ààrẹ kò ní àṣẹ láti gbé agbára fún Ibas. Wọ́n ṣe àríyànjiyàn wípé ìkéde ààrẹ ṣe lòdì sófin. Ṣùgbọ́n adájọ́ Omotosho dá ẹ̀sùn wọn nù wípé gbogbo ẹ̀sùn láti tako ìkéde ààrẹ kò di omi dání nítorí ààrẹ ṣe èyí láti fi dènà fàákájà. Ilé-ẹjọ́ kò ní agbára láti gbé ìgbésẹ̀ lórí ohun tí òfin kò fi ààyè gbà. Adájọ́ fi kún wípé ẹnikẹ́ni kò lè pe ẹ̀sùn gẹ́gẹ́ bí aṣojú olùgbé ìpínlẹ̀, pàápàá jùlọ níwọ̀nba ìgbà tí àwọn tí wọ́n júwe ilé fún kò sí lára àwọn tí ó pe ẹ̀sùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar ti sẹ́ kanlẹ̀ wípé òun kò fi ìgbà kankan ní òun yóò jọ̀wọ́ ìdíje fún ipò ààrẹ rẹ̀ fún ẹnikẹ́ni síwájú ìdìbò ọdún 2027. Nínú àtẹ̀jáde òní láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Paul Ibe ni Atiku ti ṣe àpèjúwe ìròyìn yìí ní àṣìgbọ́ lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ àìpẹ́ yìí pẹ̀lú iléeṣẹ́ ìròyìn BBC lédè Hausa. Ibe ṣàlàyé wípé àgbéyẹ̀wò fọ́nrán àti àkàálẹ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò ṣe àfihàn wípé Atiku kò sọ ohun tí ó jọ bẹ́ẹ̀ tàbí rí bẹ́ẹ̀ wípé òun yóò jọ̀wọ́ ìdíje òun fún ẹnikẹ́ni. Ohun tí Atiku sọ yéké ni wípé ààyè wà fún àwọn ọ̀dọ́ tàbí ẹlòmíràn tí ó bá nífẹ̀ẹ́ àti darapọ̀ mọ́ ìdíje. Ó fi kún wípé bí ó bá jẹ́ ẹni kéré sí ni ó jáwé olúborí níbi ìdìbò abẹ́lé, òun á fi taratara ṣe àtìlẹ́yìn fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Atiku ni ó ṣe pàtàkì fún akọ̀ròyìn láti lè túmọ̀ ìròyìn, ṣùgbọ́n kì í ṣe kí wọ́n wá ṣe màgòmágó pẹ̀lú ìtumọ̀ wọn. Èyí kò ṣe ìtẹ́wọ́gbà rárá. Fún ìdí èyí, ìtumọ̀ tí wọ́n ṣe fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò Waziri Adamawa kò pé. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé Atiku sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú BBC lédè Hausa wípé òun ṣetán àti jọ̀wọ́ ìdíje rẹ̀ fún ipò ààrẹ ọdún 2027 bí ẹni bá kéré sí i bá là á níbi ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú ADC. Igbákejì ààrẹ ìjẹta fi kún wípé
òun yóò ṣe àtìlẹ́yìn fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adarí àjọ ààbò ara ẹni láàbò ìlú NSCDC ẹ̀ka ìpínlẹ̀ Edo Gbenga Agu ni a gbọ́ wípé ó ṣubú lulẹ̀ ó sì gbabẹ̀ dèrò ọ̀run ní ibi ayẹyẹ kan ní ìlú Benin. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé kọmandáǹtì di olóògbé níbi ayẹyẹ tí ẹgbẹ́ International Association of World Peace Advocates ṣe àgbékalẹ̀. Ní kété tí ó parí ọ̀rọ̀ ìyànjú rẹ̀, Agu ni a gbọ́ wípé wọ́n gbé dìgbàdìgbà re ilé ìwòsàn ológun ní ojúnà airport kí dókítà tó kéde wípé lókù ló dé ilé ìwòsàn dead on arrival. NSCDC ẹ̀ka ìpínlẹ̀ Edo àti olú iléeṣẹ́ wọn kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.